Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin èèyàn gidi, èèyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Ẹni tí wá fẹ́ jẹ, wọ́n tó wà lọ surroundings ẹ̀. Tó bá tẹ̀ bá kalẹ̀, ọbẹ̀ wo ló fẹ́ fi jẹ. Wọ́n fi ṣe mo rele bóyá ó dúró tán, ẹkùn yẹn dúró torí ẹ̀ mo ṣe lọ ó lówó torí ẹ̀ mo ṣe lọ ibo ló máa wà tó yẹ pé wọ́n fún ara wà mọ̀ pé ibi tó dúró sí wọ́n ọ̀gbẹ́ni wọ́n ní kóyún ẹ̀ kéré níbi tó dúró sí yẹn wọ́n ò ní kóyún ẹ̀ kéré tó yẹ pé TikTok náà ní Queen Dami èmi ò mọ̀ mi ò ní ọkọ kó ẹ o mi ò ní ọkọ Portable o ṣùgbọ́n wá kinní kan tí income ma fi máa wọlé fún ẹ tó ní jẹ́ liability lọ́dọ̀ ọkùnrin tí àwọn tí wọn ò tó sọ̀rọ̀ sí ẹ tí wọn ní máa sọ̀rọ̀ sí ẹ ẹ jẹ́ má wá fún grandma yín ẹ ní ṣàgbákò ẹ̀yin ọmọ tó wà lórí kíní ẹ dákun o ẹ má wá fún grandma yín ẹ ní dágún o èmi ò bú ẹnì kankan ẹ pé mi lárúkọ ẹnì kankan èmi kàn ń sọ fún ọmọ ẹ̀lẹ̀ tó bá dáa tó bá ṣan bí Queen Dami yẹn ọmọ ẹ̀ tó bá ṣan tó dúró tó bí Queen Dami yẹn orí tàbí ṣeré otí kúrò lọ́rùn ẹ̀ o wàá rọ́ọ̀kì gbogbo wàá ṣayí ẹ̀ wàá jayí ẹ̀ single mother ò kì í ṣẹ̀ṣẹ̀ ó ti bímọ ẹgbẹ̀rún bá tọ́jú ọmọ àǹdẹ́ tágùrò bá gbé ẹ̀mí ò ń tọ́jú ìwọ ni ṣùgbọ́n Queen Dami ò lè sọ kò lè sọ yà a single mother nìkan ní èmi mọ̀ ń bẹ tọ́jú ọmọ tó bí síbi kan tágùrò bá gbé ìyá ẹ ilé kọ́ ló ń bọ̀ wá ilé kọ́ ló ń bọ̀ ni tágùrò bá gbé ẹ̀mí kọ́ ló èmi ò kí ń tọ́jú ẹ̀ kó bá dàbí kú sí ìyá ẹ lọ́rùn àwọn ọmọ tó wà ń sin tó ẹ tútù o ayé là gbé abẹ ni orí tàbí ṣèwé òkú ò lọ́rùn single mother lọ ṣiṣẹ́ lọ ṣe kí ni mo sọ fún ẹ lọ ṣe iṣẹ́ fa iṣẹ́ gidi ẹ bá power tap lórí TikTok yẹn power tap yẹn orin rárá orí mi ń tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ kí n sọ̀rọ̀ ẹ kọ́kọ́ gbé mi wọ 50,000 lórí TikTok wọ́n á wà á bí tí ẹ kò súnmọ́ wájú wọn ṣe lọ́wọ́ ẹ kọ́ jẹ́ kí ni ìkó kọ́kọ́ wọ bí 50,000 tó bá kọ́kọ́ wọ 50,000 báyìí lórí power tap lórí TikTok yẹn ajé máa sọ̀rọ̀ ogun gbọ́ máa sọ̀rọ̀ kí lórúkọ ẹ Facebook ẹ bá tẹ̀lé wà láìpọ̀ tẹ bá kọ kọ́mẹ́ǹtì ẹ bá kọ ẹ̀yin obìnrin ẹ bá ẹ̀kọ́kùnrin kan máa gbé yín ní gúrúmù àgàgọ́ single mother báyìí kẹ́nìbọ̀dì gbé ní sòsò ẹ èmi tó ọmọ tó bí síbi kan ọgbẹ́ni èmi níbi jẹ́ kí ìyá ẹ ṣọ̀fọ̀ ẹ tágù ò bá gbé ní tàtà ló ń bọ̀ àbá lèmi ò kí rescue ẹ ni. Thank you for liking my show jàre èmi ò kí rescue ẹ ni ṣùgbọ́n gbà tó ò ṣiṣẹ́ máa fi ẹ́ pa lọ wá ṣẹṣe lọ ṣiṣẹ́ beauty with brain beauty with talent beauty with and ọkùnrin you don't just jump to men ojúmọ́ mo wá sọ fún yín wo quality ọkùnrin tó fẹ́ jump to kí ló ní arúgbó ló fẹ́ bàbá àìmọye arúgbó tó ń nàyàn ó pàdé wèrè ó pàdé àgbàlagbà lójú ọ̀nà ó lọ fọ̀rọ̀ lọ ọmọ bí ó yí lórí láti kékeré I don't know mi ìfẹ́ fọmọ kékeré bíi Portable yẹn jẹ́ lọ fàgbàlagbà ṣé Portable ò ní dàgbà ni Portable máa dàgbà ó dẹ̀ ṣe máa wùwà ẹ̀ lọ á dẹ̀ tún máa rí àwọn obìnrin bẹ́ẹ̀ tó máa rí yín kó because lẹ́ni tí Portable wá ṣe fi kọnu sí ara wọn tí wọ́n ń bú Queen Dami wọ́n máa gbà bọ́ọ̀ nígbà àwọn àtọ́ máa ṣí nǹkan lẹ̀ fún Portable ó dẹ̀ máa kó nǹkan sínú nǹkan fún wọn ẹ̀yin lẹ mọ̀ ìdí tẹ́ fi ń tẹ̀lé Portable ẹ̀yin lẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ lọ́wọ́ Portable tẹ́ fi ń tẹ̀lé tẹ́ fi ń gbé nǹkan sí ojoojúmọ́ ló máa ń nà mí ojoojúmọ́ orí ẹni ò pé má bú mi o Queen Dami wá fẹ́ kí n sọ̀rọ̀ sí ẹ
Ojoojúmọ́ ló máa ń nà mí. Tó máa fọ́ ẹ lójú ayé ẹ ta. Queen Dami, tó bá fi ẹ̀ṣẹ̀, ó pé ẹ̀ṣẹ̀ ó pààyàn lójú ẹ rí. Queen Dami, ṣé ẹ̀ṣẹ̀ ó pààyàn lójú ẹ rí? Ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ màmí pààyàn. Ha, Queen Dami, ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ màmí pààyàn. Tó máa fún ẹ ní húkì ní gògògóńgò, ọ̀nà ọ̀fun ẹ máa ṣókè, wàá dá tọ́mì torí ìyá ẹ bá wà lẹ́yìn yẹn ló máa tún mí síta padà sáyé. Ìwọ bí tó bá ń dúró kó máa fẹ̀jẹ̀ tẹ̀sí ẹ wò, ọ ti ṣépè fún ẹ o, ọlọ́run kan wọn ọlámi pọ̀ sí. Thank you, ẹ ṣé mo dúpẹ́. Ẹni obìnrin tó bá ti ń dúró kó máa fi ẹ̀ṣẹ̀ dọ̀hún wò, kó máa wá èmi ò ń ṣàánú yín o. Ojoojúmọ́ ló máa ń nà mí, ó máa ń nà mí lójoojúmọ́, èmi ò ní ṣàánú ẹ̀. Ìgbà tó fún ẹ ní wúkìlá ọkọ tó ń jàbọ̀ ẹlẹ́ẹ̀kejì, ó tún wá dúró de ẹlẹ́ẹ̀kẹta tó bá kú sàrà ló wà. Bó ṣe fáìn tó yẹn, wọ́n máa dẹ́kìn gbogbo ojú ẹ, tó bá lọ bọ́ síbi eyeball ẹ tójú ẹ bá fọ́ àwo lọ. Èmi ò ní yá ẹ lójú tèmi o, Ògún gbọ́ wọ́n jẹ̀jẹ̀ wá yẹ, mi ò lè yá ẹ lójú tèmi. Àní ó fẹ́ gbọ́ Queen Dami, ìyá tó bí ẹ tó bá ṣì wà láyé kò ní yọ ojú ẹ̀ fún ẹ. Gbogbo ẹnikẹ́ni tó bá ń wá sórí online ẹ máa ń nà mí lójoojúmọ́. Tí mo bá wo fídíò yìí mo máa ń rẹ́rìn ni, inú mi máa ń dùn ni pé òun lè sọ pé ó máa ń nà ẹ lójoojúmọ́, ọkùnrin ń nà ẹ lójoojúmọ́ dẹ̀ sì wá ń bẹ̀. Wà irú ẹran wo la ò jẹ rí? Àìmọye. Irú ẹran wo la jẹ rí? Irú ijó wo la ò jẹ rí? Kí ni tó wà lára ọkùnrin yẹn? Ọkùnrin tó ń nà lójoojúmọ́ yẹn, kí ni tó ní? Kí ni tó ní? Tó fi ń dúró de nínú ojoojúmọ́. Èmi ò ní ọkọ pọ́tẹ́bù lẹ̀ o. Èmi ò ń tú yìgì o. Èmi Ọlọ́run ó ṣe bóyá kẹ́ bíbẹ̀ jà bíbẹ̀ ta ẹ pè wá ká wá jẹ̀rẹ̀ sí. Èmi ò ní ọkọ pọ́tẹ́bù lẹ̀ o. Tára ẹ bá ti gbà. Ọmọ lálọ mi. Dẹ́dẹ̀ mẹ́ra họ o. Pọ́tẹ́bù. Dẹ́dẹ̀ mẹ́ra họ o. Ilẹ̀ ń yọ̀. Ilẹ̀ ń ṣe kí ni? Ilẹ̀ ń yọ̀. Ilẹ̀ ń yọ̀. Ò ní dáràn. Gbogbo ẹ ti dárúkọ pé Portable. Let me say gbogbo ọkùnrin tó máa ń nàyàn, tó máa ń nà obìnrin. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọwọ́ yín. Obìnrin tó nà gbogbo pẹ̀lú bínú gbà pé dákẹ́ ó fún ó dákẹ́ ó ta nípa ìpá bá ní gògògóńgò. Ó wá sí ẹ̀mí. Ó dátọ́ kìíní, ó dátọ́ kejì, ó bọ́ sálì kìí amúlẹ̀lẹ̀ kẹta. Kí ló máa sọ? Wàá máa tẹ́wọ́. Ojú àwa wálẹ̀. Bí olè tó mu símẹ́ǹtì, ojú ẹ̀ máa wá wálẹ̀. Ó máa wá wò báyìí. Àbí? Wẹ́, ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Ìbùkún ni fún ẹni tó fi ọ̀bọ lọ̀yàn. Ègbé ni fẹ́ni tó gbà á. Ọkùnrin lè fi nínà lọ ẹ o. Ọkùnrin ọpọ́síbù burúkú wọ́n máa fi nínà, wọ́n máa fi lọ ẹ. Wọ́n á kọ́kọ́ fi wọn kọ́kọ́ máa fi gbanu bẹ́ẹ̀ ṣeré tó bá yá máa mú débi ìgbà tí tó bá yá máa fẹ́ ṣẹ́dùn ẹ wò. Ìwọ ìyá ẹ̀ díẹ̀díẹ̀ ni tó bá ti wá wòra wá lọ wá pákó 2x2. Obìnrin mi ó mọ bí tí kòbókò ẹ wà nínú ilé. Many people you see talking online, many of them wọ́n mọ bí tí kòbókò wọn wà nínú ilé. Tọkọ wọn bá ti wọlé ó lọ mú kòbókò yẹn fún mi. Many of them táwọn tó ń sọ̀rọ̀ yìí wọ́n mọ bí tí belt tọkọ wọn fi ń nà wọ́n wà nínú ilé. Àìmọye ọkùnrin tó wọn kí ìyàwó òǹkúnlẹ̀ kó káwọ́ sókè. Wọ́n mọ bí tó wà. Tó pàṣírí tí wọn ò tí ì bọ́ síta ni. Gbogbo obìnrin tó bá wà nínú marriage bẹ́ẹ̀ yẹn tó bá kú gbígbá tó bá há àkàrà ẹ débi tí mo wà. Mi nira bread àrègè sí o. Àárọ̀ gàrí pẹ̀lú ice water. Àbí kí gàrí àti ice.
ni máa fi jàkàrà ẹ. Go and work. Obìnrin, ẹ lọ ṣiṣẹ́. Enough. Enough. Ẹ lọ ṣiṣẹ́. Ṣiṣẹ́. Ṣiṣẹ́.